ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá gbọ́ o. Sẹ́yìn náà ti gbọ́ àbẹ́ ẹ̀ tí ì gbọ́. Ṣé ẹ ti gbọ́ pé àwọn ìgbìmọ̀ tó ń jà sí ìdáǹdè ọmọ Yorùbá, ìyẹn òmìnira ọmọ Yorùbá, wọ́n ti gbé àwọn ìpínlẹ̀ àti olúìlú ìpínlẹ̀ Yorùbá jáde o. Gbogbo ẹ̀ ni wọ́n tò lẹ́sẹẹsẹ, ni wọ́n tò lọ́kọ̀ọ̀kan. Ẹ̀yin náà ẹ wo àwọn àwòrán yìí, ẹ wò dáadáa. Ẹ rí i pé wọ́n ti tò bí orílẹ̀-èdè Oduduwa yóò ṣe rí, ìyẹn tí wọ́n pè ní Republic of Oduduwa. Wọ́n tò ó, Ìbàdàn State wà ńbẹ̀, Ìgbómìnà State wà ńbẹ̀. Gbogbo ẹ̀ ni wọ́n tò lọ́kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni wọ́n sọ ibi tí àwọn olú ìpínlẹ̀ náà yóò wà. Bí nǹkan ṣe ń lọ yìí, ó dàbí ẹni pé wọn kò mú ọ̀rọ̀ náà ní kékeré mọ́. Ó dàbí ẹni pé wọn kò fi ojú táwọn èèyàn fi ń wò kọ́ ni àwọn fi ń wò. Wọ́n mú kinní ọ̀hún ní bàádà, wọ́n mú ní kókó gan-an ni. Bẹ́ẹ̀ bá gbàgbé, ẹ rí i pé ṣáájú àsìkò yìí ni wọ́n kọ́ ti gbé owó tí orílẹ̀-èdè Oduduwa yóò máa ná jáde. Bẹ́ẹ̀ ni wọ́n gbé passport ìyẹn ìwé ìrìnnà tí yóò jẹ́ ti orílẹ̀-èdè Oduduwa. Wọ́n ti gbé yẹn náà jáde. Èyí tí wọ́n wá ṣe lásìkò yìí tá a fẹ́ fi tó gbogbo ọmọ Yorùbá létí, òun náà ni ìpínlẹ̀ orílẹ̀-èdè Oòduà àti ibi tí àwọn olú ìpínlẹ̀ náà yóò wà. Ẹ̀yin náà ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò lọ́kọ̀ọ̀kan, kẹ́ ẹ sì rí i pé àwọn tó ń jà fún òmìnira ìran Oòduà, wọn kò mú kinní ọ̀hún kékeré, wọn kò mú ní wàsá. Ó sì dàbí ẹni pé ohun tó wà lóòkan àyà wọn jù náà ni bí orílẹ̀-èdè Oòduà yóò ṣe wá sí ìmúṣẹ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa, a dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ ti wa. A dúpẹ́ bí ẹ ṣe ń subscribe sáwọn YouTube wa. Ọlọ́run Elédùmarè a máa bùkún yín o. Ọwọ́ yín kò ní kán sàlẹ̀ àpò. Ire báyìí lójú owó rí, ire báyìí lójú gbogbo yín mọ̀ rí o. Ẹ kò ní lóun gbé sọnù bí ò sí ibi ọmọ. Ó tún dàbọ̀ náà. Ire kàǹkà lọ́ọ̀dẹ gbogbo wa. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.